Listen to your zodiac signs daily predictions for today, Friday, February 28, 2025. Wá gbọ́ ṣíṣe àti má ṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí wa kú ìparí oṣù February. Mo sì ṣe ní ìwúre wípé gbogbo aburú èyíkéyìí èyí tí ó wà nígbésí ayé kó wa pátá ni yóò kásẹ̀ ńlẹ̀ pẹ̀lú oṣù February yìí. Oṣù tuntun March tá à ń wò lọ́ọ̀kan yìí ìrọ̀rùn la máa fi wọnú rẹ̀. Bẹ́ẹ̀ sì ni mo tún kí wa ń pẹ́ àkópalẹ̀mọ́ ìwádìí oṣooṣù tó oṣù kẹta March tó ń bọ̀ lọ́nà. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Friday, February 28 ọdún 2025 tí a wà nínú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan yan Harris, ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní tẹ́ bá wà ní relationship kan tó ṣe é pé ìkánjú kan lọ bóyá ọkọ lójú ìyàwó lọ tàbí ìyàwó lójú ọkọ ló ṣeéṣe kí ìṣù fẹ́ wáyé díẹ̀ fún yín lọ́jọ́ tòní tẹ́ bá wà pẹ̀lú ra yín. Tó bá ṣe é pé ẹ̀yin jẹ́yàn kan tẹ́ ń lò ràwọ̀ yìí tó ṣe é pé struggle díẹ̀ ti wà fún yín láti jọ́ mẹ́ta ó ṣeéṣe kí ìyípo padà kó wáyé lénìí kí ọ̀rọ̀ wáyé. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ẹni láti ṣọ́ ọ̀rọ̀ sọ lọ́jọ́ tòní kí ẹ mọ àkókò tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ kó má jẹ́ pé bóyá ẹ padà regret ọ̀rọ̀ tẹ́ bá sọ kó má bàa padà bí ìjà. Lénìí ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa ṣírò owó tẹ́ fẹ́ máa ná pé báwo mo fẹ́ ṣe é, ṣùgbọ́n olóríire tọ́lọ́run ti ṣe yín lọ́jọ́ tòní á jẹ́ kí ire wọlé fún yín lọ́jọ́ tòní o. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ó dára kí ẹ gba fresh air. Ìyẹn máa jẹ́ kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀ tí lè ní a fi ṣú ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọmọ́ ìjà tàbí áwọ̀ pátápátá. Ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè níbikíbi tẹ́ bá wà. Ẹ bá wọn yàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Bẹ́ẹ̀ sì ni kí ẹ fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ dákun ẹ bá wa lọ sí YouTube kẹfẹ́ lè support wa, ẹ lọ follow wa, ẹ lọ subscribe wa ní YouTube link náà wà lórí péjì wa ń gbé kí ẹ lọ wò ó. Onírúurú fídíò náà là ń fi léde níbẹ̀ tó ń ṣàǹfààní fún ìdàgbàsókè ìgbésí ayé ọmọnìyàn. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20 ẹ mú sùúrù lò lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan yín látàrí pé tẹ bá mú sùúrù lò ẹ máa rí nǹkan tó pọ̀ ṣe tẹ bá fọkàn yín sí lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára fẹ́yìn tí ẹ bá fẹ́ kẹ́kọ̀ọ́ àbí tẹ fẹ́ nímọ̀ nípa nǹkan kan láti fi wá ìmọ̀. Bẹ́ẹ̀ sì ni ẹ má ṣe wá ní pé ẹ̀ ń kánjú ju bó ṣe ẹ lọ lórí pé ẹ̀ ń wá solution sí àwọn ìṣòro kan tó bá yín fíra kó má jẹ́ pé padà wá ní frustration lórí rẹ̀. Ó ṣeé ṣe káwọn responsibility tẹ́ ò tí ẹ̀rọ kan tẹ́lẹ̀ kó fẹ́ affect plan yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n sùúrù náà lẹ́ fi yanjú gbogbo ẹ̀ lẹ́ fi mójútó. Ó ṣeé ṣe kí ọ̀rẹ́ yín àbólólùfẹ́ yín kan kí ẹ fẹ́ jọ ní issue tẹ́ ì sì lè fẹ́ affect mood yín díẹ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n kẹ́ ṣe gbogbo nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ má jẹ́ kára ya yín ju bó ṣe yẹ lọ. Ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kóhunkóhun lénìí. White jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21 ó ṣeé ṣe kí ẹ má fi bẹ́ẹ̀ ní ìtẹ́lọ́rùn púpọ̀ pẹ̀lú bí nǹkan ṣe fẹ́ lọ lọ́jọ́ tòní látàrí pé ó ṣeé ṣe kí ẹ ní ìṣù kan pẹ̀lú èèyàn kan tẹ̀ tí ń wá kó yanjú tí ó sì ti yanjú. Ṣùgbọ́n ẹ má ṣe òyìnbóyè gbogbo ẹ máa padà rí bí ẹ ṣe ń fẹ́ lọ́jọ́ tòní. Ó ṣe kókó ṣe pàtàkì kẹ́ ṣọ́wó ná kó má bàa ṣàkóbá fún ọ̀rọ̀ owó fún yín lọ́jọ́ tòní. Kẹ́ má nànú àpà. Tẹ́ bá ti ń wòye sí pé ènìyàn kan níbi iṣẹ́ yín ẹ ti fẹ́ rí ẹ fẹ́ bá sọ̀rọ̀ ó ṣeé ṣe kí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ kó jẹyọ kó wáyé lọ́jọ́ tòní. Kẹ́ wá gbájúmọ́ṣẹ́ kí ẹ free mind yín kí ẹ sì jẹ́ kára yín yá gágá. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22 lẹ́nìí kẹ́rí dájú pé ẹ gbàgbé gbogbo nǹkan tó dàbí áwọ̀ àbí misunderstanding tó ti wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín láti jọ́ mẹ́ta kí ẹ wòye sí ìbáṣepọ̀ yín pẹ̀lú ojú tuntun. Bẹ́ẹ̀ sì ni tí màlẹ́bí kan bá ti wà láti jọ́ mẹ́ta tí wọ́n wò pé nǹkan tí lágbájá ń ṣe kò tẹ́ wa lọ́rùn, kẹ́rí dájú pé wá bẹ ṣe fẹ́ àdírẹ́sì gbogbo issue náà kí gbogbo ẹ rọrùn káyéká yín rọrùn lọ́jọ́ tòní. Èyí máa bí ìbáṣepọ̀ yín dánmọ́rán nípa ọ̀rọ̀ owó
ó ṣeéṣe kí ẹ rí owó nígbà tí ẹ ò tiẹ̀ lérò lọ́jọ́ tòní, ṣùgbọ́n kẹ́ wá kíyèsára pẹ̀lú nínànú àpà. Ẹ má náwó ànájù lọ́jọ́ tòní kó má ba ṣàkóbá fún ọ̀rọ̀ owó fún yín. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ rẹra yín ńlẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì wà determine lórí ohunkóhun tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá a bí láàrin July 23 sí August 22 lọ́jọ́ tòní, módù yín máa dára, kẹ́ relax, kẹ́ enjoy ara yín, kẹ́ sì máa fẹ̀lẹ̀ ṣiṣẹ́, kẹ́ máa fẹ̀lẹ̀ gbajúmọ̀ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ń wòye sí pé àwọn nǹkan tẹ́ ń lò tẹ́lẹ̀, idea tẹ́ ń lò tẹ́lẹ̀ lẹ fẹ́ lò lórí iṣẹ́ lọ́jọ́ tòní, ó ṣeéṣe kó ṣàkóbá fún iṣẹ́ yẹn. Ó dára lénìí kí ẹ ronú jinlẹ̀ nípa nǹkan tuntun tí ẹ tún lè lò tí ẹ máa fi kún iṣẹ́ yín fún ìdàgbàsókè. Opportunity máa pọ̀ púpọ̀ fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin gan máa wò pé mo fẹ́ tọ̀nà, mo fẹ́ gbà lọ́jọ́ tòní. Lénìí kẹ́ má kàn jíjú bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ ṣe nǹkan yín létòlétò, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe kí ìpòrúru ọkàn fẹ́ wáyé fún yín lọ́jọ́ tòní, tẹ́sùn máa fẹ́ máa ronú nípa kí ni nǹkan tó fà á. Ẹ má ṣe ròyìnròyìn púpọ̀ jù nípa rẹ̀ látàrí pé phase of life lásán ni ó máa tó yí padà láìpẹ́ láì jìnnà. Ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín, bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣe àwọn nǹkan tí á tún mú kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀. Ìyá ràn yín lọ́wọ́, àìsí tension yín á sì jẹ́ kí módù yín yàtọ̀. Ẹ free mind yín, kẹ́ jẹ́ kára yín yá gágá. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, ẹ ṣe ó dàbọ̀ sí àwọn nǹkan tí ó ṣe é pé kò fi kún ìdàgbàsókè ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Kí ẹ yẹ̀ lẹ̀ pátápátá, kí ẹ gbójútó àwọn nǹkan tó máa tún mú kí ìgbésí ayé yín dára lọ́jọ́ tòní. Á dàbí ìgbà pé ó tiẹ̀ ti sú yín pẹ̀lú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ látijọ́ mẹ́ta bíi stress tàbí argument tó ti wáyé látijọ́ mẹ́ta, tó sì jẹ́ pé ẹ máa fẹ́ máa wòye sí ọ̀nà tuntun tí ẹ tún lè gbà táyé yín á fi rọrùn. Lénìí ẹ máa rí àwọn àǹfààní àti ọ̀nà tuntun lóríṣiríṣi tó máa fẹ́ wọlé fún yín bí opportunity téè tí máa bí kí ìfọ̀kànbalẹ̀ wáyé lórí ire owó. Bẹ́ẹ̀ sì ni kẹ́ wá kíyèsára pẹ̀lú àwọn nǹkan ní lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kéèyàn fẹ́ já yín lólè lọ́jọ́ tòní, pàápàá àwọn nǹkan tó bá ṣe ń pè nǹkan téèyàn lè gbé lágbèsáré bíi fóònù àbáwọn nǹkan mìíràn. Kẹ́ kíyèsára, kẹ́ má wàá ṣàṣejù lórí ohunkóhun, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín kó ohunkóhun lọ́jọ́ tòní. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22 lọ́jọ́ tòní, tẹ́ bá sọ̀rọ̀ jàùjà ó ṣeéṣe kó affect iṣẹ́ yín lénìí. Sí rèé kẹ́ lọ́pọlọ pípé láti fi yanjú ohunkóhun tó bá dàbí difficulty tó bá jẹyọ lónìí, tó sì jẹ́ pé tí ẹ bá ṣe bí àwọn nǹkan tí ẹ lé níbi iṣẹ́ pátá lẹ máa rí bá mú lénìí. Kẹ́ mọ àkókò tó yẹ kẹ́ sọ̀rọ̀, kẹ́ mọ ọ̀rọ̀ tó yẹ kẹ́ sọ jáde lẹ́nu, kí wọn bẹ fẹ́ present ọ̀rọ̀ jáde. Ó ṣe kókó, ó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí èèyàn kan tó dàbí relative yín kó fẹ́ fàáwọ̀ láàrin èèyàn àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Kẹ́ má ṣe wá jẹ́ kí ọ̀rọ̀ family kó distract yín láti mójútó nǹkan tó yẹ kẹ́ mójútó lónìí. Ẹ fi ìfẹ́ àti understanding lò pẹ̀lú wọn, kódà tó bá ṣe nǹkan tí ó tọ́ kẹ́ wulẹ̀ dá sí wọn lára lọ́jọ́ tòní. Ẹ má pẹ́jú níbi ìpéjọpọ̀ kípéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà tẹ́ ẹ bá wà comfortable níbẹ̀. Ẹ má báyàn jà, ẹ má báyàn fa fàǹfà lénìí. Kẹ́ mọ́kàn balẹ̀, kẹ́ gbàláfíà láàyè ló dára. Yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú ní àárọ̀ sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22 lénìí, ó ṣeé ṣe kẹ́ wà very sensitive. Kó máa ṣe é bí ìgbà pé kẹ́ ràn àwọn aláìní lọ́wọ́, pàápàá àwọn tó jó lólùfẹ́ yín. Á tún máa ṣe é bí ìgbà pé kẹ́ lo àkókò àti ìgbà tó dára pẹ̀lú àwọn tó súnmọ́ yín lọ́jọ́ tòní. Àyíká ilé yín máa kún fún ìfẹ́ àti ìfọ̀kànbalẹ̀. Láti maintain àlàáfíà àti ìfẹ́ náà, kí ẹ rí dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọmọ́ à ń confront yàn, báyàn fa fàǹfà, bá ń wá pọ́ọ̀tì nínú nǹkan téèyàn kan bá ṣe. Ó sì dára
dára kí ẹ rí dájú pé gbogbo nǹkan tó jọ mọ́ love life yín, ọ̀rọ̀ marriage yín, kí ẹ jẹ́ kó wà private dáadáa lọ́jọ́ tòní, kí ẹ sì gbájúmọ́ iṣẹ́ dáadáa àtàwọn nǹkan tó ṣe kókó fún yín láti ṣe lénìí. Ọjọ́ tòní dára púpọ̀ fún yín látàrí pé ọ̀pọ̀ nǹkan ló máa favour yín. Ẹ free mind yín, kí ẹ jẹ́ kára yín yá gágá, kí ẹ má ṣe ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ, kí ẹ sì fi ìfẹ́ àtọ̀yàyà hàn sáwọn ènìyàn lónìí pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ó ṣeéṣe kó dàbí ìgbà pé ọ̀pọ̀ nǹkan wà lọ́rùn yín, nǹkan pọ̀ tẹ́ fẹ́ ṣe láyìíká ilé àti níbi iṣẹ́ lọ́jọ́ tòní, téyì sì lè fẹ́ kó dàbí ìgbà pé nǹkan ò fi bẹ́ẹ̀ rọrùn dáadáa fún yín. Kí ẹ rí dájú pé ẹ fókọ̀sì lórí ohun tó yẹ kẹ́ ẹ ṣe, kẹ́ ẹ gbájúmọ́ gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ gbájúmọ́ lákòókò tó tó àtàkòkò tó yẹ. Ẹ rí dájú pé ẹ báláǹsì ọ̀rọ̀ iṣẹ́ àtọ̀rọ̀ ilé lọ́jọ́ tòní, gbogbo nǹkan máa padà wá rọrùn o. Èèyàn kan wá rèé tó ní àwọn nǹkan tó ń pláànì fún ìdàgbàsókè, fún ìlọsíwájú, ó ṣeéṣe kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wá bá yín, tẹ́niyẹn sì máa gbà tẹ́ńṣọ̀n yín díẹ̀ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n kí ẹ rí dájú pé ẹ gbọ́ nǹkan tẹ́niyẹn sọ dáadáa, kí ẹ wòye sí dáadáa ṣáájú kẹ́ tó ní ó da èmi náà tí ẹ fẹ́ kówó sí, jẹ́ ká kówó sí wò, gbogbo nǹkan bẹ́yẹn kẹ́ kí sara lé lórí lénìí. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn, ẹ gbà láfíà láàyè, kẹ́ sì má ṣe jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ lénìí. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ó ṣeéṣe kí ẹ wà disappointed nínú àwọn tó ṣe pé wọ́n súnmọ́ yín lọ́jọ́ tòní. Ṣùgbọ́n kẹ́ má sọ̀rètí nù látàrí pé ó ṣeéṣe kó ṣe pé ohun tó ń fẹ́ lè ní pé ẹ̀yin náà ti máa expect jù látọ̀dọ̀ àwọn èèyàn lénìí. Kí ẹ rí dájú pé ẹ foríjì àwọn tó bá ṣẹ̀yìn, kẹ́ mọ̀ pé mistake ni, kí ẹ má mọ ẹnikẹ́ni sínú rárá lọ́jọ́ tòní. Èèyàn bá wọ̀n pé béèyàn ṣe dá bí wéèyàn ṣe dá náà ni kí tọmọlàkejì náà rí, irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ máa tún máa bí disappointment púpọ̀ ní kẹ́ kíyèsára. Agbára kankan lè má fi bẹ́ẹ̀ sí fún yín dáadáa lọ́jọ́ tòní, téyì sì lè fẹ́ jẹ́ kí nǹkan kékeré kó tètè máa ka yín lára tàbí kára dédé máa kọ yín. Owó tí ẹ ti ń fi pamọ́ láti jọ́ mẹ́ta, ó ṣeéṣe kí ẹ tún rí gbà lọ́jọ́ tòní, téyì sì lè fẹ́ bá àwọn nǹkan tó ṣe pé ẹ ò ro kàn láti náwó lé lórí lọ, tó lè fẹ́ ṣàkóbá fún múdù yín pẹ̀lú. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́yì tí ó kàn yín, ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì má ṣe sọ̀rọ̀ àsọjù láwùjọ. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, lénìí ẹ máa fẹ́ wòye sí ìgbésí ayé yín, ẹ máa fẹ́ introspect dáadáa nípa rẹ̀, téyì sì máa fẹ́ yẹ kí ẹ mọ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́, láti mójútó lásìkò yìí. Introspection ìsírè ó máa ràn yín lọ́wọ́ láti balance ọ̀rọ̀ iṣẹ́, ọ̀rọ̀ mọ̀lẹ́bí àti ọ̀rọ̀ marriage yín lọ́jọ́ tòní. Yàtú bí àlàáfíà àti ìdùnnú fún yín pẹ̀lú. Ṣùgbọ́n iṣu kékeré lè fẹ́ jẹyọ ní ilé yín lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára, ẹ má criticize olólùfẹ́ yín rárá lọ́jọ́ tòní, kí ìrọ̀rùn lè wáyé. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Ẹ gbọ́dọ̀ wọ aṣọ píǹkì lénìí. Píǹkì jẹ́ kọ́lọ̀ tí kò dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.